dédé àsìkò yìí ò mo kí gbogbo àwọn ọmọ Ọlọ́run jákèjádò gbogbo àgbáláyé olólùfẹ́ yìí bàbá Násírì Olúrere ló tún lo àkókò yìí láti kí yín pé ẹ kú ọjọ́ mẹ́ta o ṣe àlàáfíà ní àsìkò retí Jésù Olúwa tí à ń retí àdúrà wa ni pé àbá gbogbo wa ní pípé nígbà tó bá sì bá wa ní pípé á lè kà wá yẹ sí ìjọba rẹ̀ bó ti ṣèlérí fún wa. Àtúndé ká máa fi àkókò ṣòfò ká tún sọ̀rọ̀ lórí àkòrí kan tí mo rí pé ó tún máa ṣe àwọn Ọlọ́run ní àǹfààní àkòrí tí mo rí pé a tún ṣe àwọn Ọlọ́run ní àǹfààní tí mo pè ní orúkọ wo ni o mọ̀ ọ́ sí, orúkọ wo ni o mọ̀ ọ́ sí. Kò sẹ́ni omi tí mo sọ nípa ẹ̀ ju ẹlẹ́dàá wa, ẹni tó wá sínú ayé tó fún wa lórí ọ̀fẹ́ ìràpadà, Jésù Kristi ọmọ Ọlọ́run. Orúkọ wo ni o mọ̀ ọ́ sí? Ohun tó ṣe pàtàkì nínú ayé bàbá yìí ni wípé nígbà tí a ò tẹ̀ tí mọ bàbá tó máa bí ni àwọn alásọtẹ́lẹ̀ ti sọ nípa ẹnìkan tí ó ń bọ̀ wá sínú ayé. Ó pè é ní orúkọ, dárúkọ ẹ̀ nínú ìwé wòlíì Àsáyà, ó pè é ní olùgbàlà aráyé, ó pè é ní olùràpadà, ó pè é ní olùdámọ̀ràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Inú ìwé Àsáyà náà ó pè é ní Emmanuel. So kó tó di kó dé sínú ayé ni a ti ń mọ orúkọ ẹ̀. Nígbà tó sì dé nítòótọ́ orúkọ ẹ̀ náà sọ Jésù Kristi gẹ́gẹ́ bí àlùfáà Símónì ti sọ lórúkọ ńgbà náà. So láti ìgbà náà lọ ojoojúmọ́ ni orúkọ Jésù pọ̀ sí, ojoojúmọ́ ni a fún lórúkọ ìyanu ní gbogbo ọjọ́. So bọ́ tó ó ṣe pàtàkì nínú àwọn orúkọ wọ̀nyí ni wípé kò sí orúkọ gbogbo tá à ń pe Jésù tí ò jù bẹ́ẹ̀ lọ, kò sí orúkọ tí à ń pe Jésù tí ò ní ipa tó kó nínú ayé nìyàn. Màgbọ́ nígbà míwà ìlà kọjá ènìyàn ló máa mú kí ènìyàn pè ní orúkọ. Ọlọ́run ọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ pé ìyanu ni ọ́, jáde má ṣe ìyanu fún mi. Ọlọ́run jàre gbogbo nǹkan lójúlú báyìí ní òun ọtí ẹmọ tí wọ́n bá gbé olùdámọ̀ràn ní ọ́ má dá mi dá. Ní gbogbo àwọn àkókò wa náà la máa fi ń pe Jésù ní orúkọ. A sì ń pe lórúkọ yìí nítòótọ́ ó sì ń jẹ́rìí orúkọ nínú ayé wa. Mo gbàdúrà pé ní gbogbo ọjọ́ Jésù Kristi àti wọn máa jẹ́rìí orúkọ nínú ayé wa. Ó tó bẹ́ẹ̀ nítòótọ́ ó sì jù bẹ́ẹ̀ lọ, ó tó bẹ́ẹ̀ ó sì jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ ní aláàánú, àmọ́ ní olóore, ní gbogbo ọ̀nà nínú ayé ni ó fi wà bẹ́ẹ̀ fún wa ní gbogbo ọjọ́. Ṣùgbọ́n mo fẹ́ pàkíyèsí wa sí nǹkan kan ní ìrọ̀lẹ́ yìí, mo fẹ́ pàkíyèsí wa sí nǹkan kan nínú ìrìnàjò yìí. So mo fẹ́ pàkíyèsí wa síbẹ̀ pé orúkọ kan wà tí ó ń jẹ́ ṣùgbọ́n tí ò tí ì máa jẹ́ báyìí. Orúkọ kan wà tí ayé ò fi bẹ́ẹ̀ mọ̀ sí, ṣùgbọ́n tí ó ṣe ń padà bọ̀ wá jẹ́ orúkọ yẹn. Báyìí ó wá sínú ayé, ìrìn àjò ẹ̀ aka gbogbo àkọọ́lẹ̀ bó ti rí, àwa sì máa pé lóòótọ́ ní ìrìn àjò yẹn. So kò jà, kò bínú, kò ṣọ̀tẹ̀, kò ń tìtẹ̀, kò lábẹ́ bọ́tù kò rí, ó fi hàn irú ẹni tó ń jẹ́. Abájọ nígbà tí à ń wá ẹni tó máa wá ṣe ìlàjà láàrin Ọlọ́run àti ènìyàn, tí a ò rí ẹnikẹ́ni àyàfo òun nìkan náà. Ìgbà tó sì parí gbogbo ohun tí àwọn àgbà náà sọ níbẹ̀ pé ìwọ ni ó yẹ ọ̀dọ́ àgùntàn, ẹni tí a pa ìwọ ni ó yẹ. So tó jẹ́ ní ẹ bá pe ní ọ̀dọ́ àgùntàn náà déédéé náà ni, gbàmí à pe ní bíṣọ̀pù àtàkùn sílẹ̀ ọkọ̀ wa déédéé náà ni. So gbogbo orúkọ wọ̀nyí ló ń jẹ́ ní àwọn àkókò rẹ̀ nítorí pé ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ náà. Ná àwọn orúkọ wọ̀nyí ó dùn ún pè, àwọn orúkọ wọ̀nyí ní ìfẹ́. Kristi sì ń fi ìfẹ́ yìí hàn nínú àwọn orúkọ wọ̀nyí. Ó ń jẹ́ àwọn orúkọ wọ̀nyí láti pàtó tí wá sínú ayé, ó ń jẹ́ àwọn orúkọ wọ̀nyí títí dì sí. Ṣùgbọ́n mo fẹ́ pàkíyèsí wa sínú ìtàn kan nínú ìwé Mátíù. Jésù fúnra ẹ̀ ló sọ fún wa nípa ti òwe yẹn. Ó sọ fún wa nípa ti òwe bàbá tí ó fẹ́ rìnrìn àjò tó sì pín tálẹ́ǹtì fún àwọn ọmọ rẹ̀. Ó pín tálẹ́ǹtì fún àwọn ọmọ rẹ̀ pé kán lè fi ṣòwò, bó ṣe pín tálẹ́ǹtì fún wọn nìyẹn. Ṣùgbọ́n olóòótọ́ ó sì rìn àjò olóòótọ́ ó sì padà dé. Nígbà tó dé ó wá yà lẹ́nu pé àwọn tó ń fún ní tálẹ́ǹtì, àwọn ìpele àwọn bíi mẹ́ta ló fún ní tálẹ́ǹtì. Ìtàn yé mi àti ẹ, ṣùgbọ́n ta fẹ́ fàyọ̀ bẹ́ẹ̀ ni mo kàn fẹ́ ká fàyọ̀ níbẹ̀ náà lẹ́yìn. Nígbà tó dé ó béèrè lọ́wọ́ ẹni ìkíní, tálẹ́ǹtì tí mo fún wọn kọ́, bàbá mo ti fi ṣòwò 5 ó ti di 10. Oníméjì, bàbá mo ti fi ṣòwò méjì ni ó ti di 4. Bàbá ló fún wọn ní tálẹ́ǹtì yìí, wọ́n sì fi ṣòwò, wọ́n fi ṣòwò fún bàbá. Nígbà tó sì dé wọ́n fún bàbá ní èrè òwò ẹ̀, inú bàbá sì dùn fún sí ní gbogbo ọ̀nà fún tó dókòó ṣe ìrìnàjò. Ṣùgbọ́n àwọn fẹ́ sọ nípa tẹ nìkan
níwèé Matthew orí ìkarùndínlọ́gbọ̀n, Matthew chapter 25. Now ẹsẹ̀ ìkẹrìndínlógún níbẹ̀, that is verse 24. Matthew 25:24. Now ó sọ pé ó ní èyí tí ó gba tálẹ́ǹtì kan sì wá, ó ní Olúwa, ó pè é Olúwa, ó ní mo mọ̀ pé òǹrorò ènìyàn ni ìwọ ń ṣe, ìwọ ń kórè níbi tí ìwọ kò fúrúgbìn sí, ìwọ a sì máa ṣà níbi tí ìwọ kò fẹ́ ká sí. Now mo wo ọ̀rọ̀ yẹn bó ti lágbára tó, mo wò pé ṣé yẹ kí èèyàn kan lè pe Jésù ní òǹrorò? Àwọn tá a gbọ́ Yorùbá dáadáa, àmọ́ tá a pè ní òyìnbó àyàn búburú, ẹni tí inú ẹ̀ dí, ẹni tí inú ẹ̀ kan, ẹni tí kò sóhun tó ṣe fágbẹ̀sán ẹ̀, òǹrorò ẹ̀tẹ̀sà orúkọ tó pè nìyẹn. Mo wò pé báwo ni ènìyàn ṣe máa pe Jésù ní òǹrorò? Mo wá wò pé nígbà tí Jésù ó bá fún lésì, mo ń retí pé kí Jésù sọ fún bẹ́ẹ̀ pé gbá arákùnrin àbí arábìnrin, kí ni mo ṣe fún ọ tí ó fi ń pè mí ní òǹrorò? Ìwà búburú wo lórí tí mo wù lójú ẹ rí? Báwo ṣe ń pè mí ní òǹrorò? ẹ̀tẹ̀sà ń tí mo rò pé Jésù máa sọ fún nìyẹn. Ẹni sì tẹ̀síwájú, wọ́n ní èmi sì bẹ̀rù, mo sì lọ pa tálẹ́ǹtì rẹ mọ́ nínú ilẹ̀, wo nǹkan rẹ nìyí, kò ní èrè, ohun tó fún mi mo pamọ́, ó yá gba nǹkan ẹ̀ padà. Torí mo gbọ́ tó níbẹ̀, ó ní mo bẹ̀rù, torí ó mọ̀ kó òǹrorò ni ọ́, o lè dé tí tálẹ́ǹtì bá sọnù, tí mi ò bá rí mọ́, o lè bínú. Èrò ẹ̀ níbẹ̀ pé ọ̀nà kan tó fi lè bínú sí mi ni wípé tí tálẹ́ǹtì bá sọnù. Ṣùgbọ́n kò dókòrò wíbẹ̀ pé kì í ṣe pé kìkì tálẹ́ǹtì bá sọnù ló ṣe fún tálẹ́ǹtì, bí kò ṣe bẹ́ẹ̀ pé kó fi ṣòwò fún òun Kristi, kì í ṣe pé kó fi ṣòwò fún ara ẹ̀. So kí tálẹ́ǹtì ẹ̀ bá sọnù mo lọ pamọ́ o, ṣùgbọ́n báyìí tó ti dé gbà nǹkan ẹ̀. Dẹ́kí Olúwa sọ fún, Olúwa rẹ̀ sì dáhùn, ó wí fún pé ìwọ ọmọ ọ̀dọ̀ búburú àti onílọ́ra, ìwọ mọ̀ pé èmi kórè níbi tí èmi kò fúrúgbìn sí, ó ní èmi á sì máa ṣà níbi tí èmi kò fẹ́ ká sí. Nítorí náà ìwọ bá ti fi owó mi sí ọwọ́ àwọn tí ń pa owó dà, nígbà tí èmi bá dé, èmi ìbá gba nǹkan mi pẹ̀lú èlé. So ohun tó ṣe pàtàkì sí Kristi nínú àwọn ẹ̀bùn tó fún ọ níbẹ̀ pé kì í ṣe kó fún ọ ní ẹ̀bùn yẹn kó lè pamọ́ ara o, ṣùgbọ́n ó fún ọ kó lè fi jèrè, kó lò ó, kó fi jèrè fún Kristi tó fún ọ. Lónìí mo wá jókòó wòye ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, lóòótọ́ wọn lọ rí ẹ̀bùn tí wọ́n mọ́lẹ̀, wọn lọ rí ẹ̀bùn tọ́lẹ̀, ṣùgbọ́n wọ́n lò ó. Ṣùgbọ́n ọ̀dọ̀ wo ni mo rí ọ̀pọ̀lọpọ̀ ń gbà lò lónìí níbẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ̀nyí náà ń lo ẹ̀bùn yìí láti jèrè fún ara wọn. Ẹ̀sà lọ́sọ̀ ní ẹni tó fún ní tálẹ́ǹtì bá rùn ó fi jèrè nígbà tí Kristi dé, bàbá tálẹ́ǹtì ó fún mi èrè ẹ̀rẹ́ o, inú Kristi sì dùn. Ṣùgbọ́n lónìí àwọn ẹ̀bùn tí Ọlọ́run fún ènìyàn, àwọn ẹ̀bùn tí a nígbà lọ́wọ́ Kristi, lónìí mo wá wòye bẹ́ẹ̀ pé iṣẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn Ọlọ́run lónìí fi ń jèrè fún ara wọn. Ẹ máa gbọ́, ẹ̀sà wọ́n gbìyànjú, wọ́n sa gbogbo ipá láti jèrè fún ara wọn, láti mú kán jẹun tó máa jẹ nínú ayé. Lójú ọ̀nà àti jèrè fún ara wọn ló fi rí pé ọ̀pọ̀lọpọ̀ ìjọ àwọn ènìyàn kún lónìí. Ìjọ tó rí bó ń kún lónìí yẹn kì í ṣe pé wọ́n produce kingdom of heaven, produce candidate of heaven, ṣùgbọ́n wọ́n produce membership ministry wọn. Ẹ̀sà kí àwọn ènìyàn lè wá, wọ́n lo ẹ̀bùn wọn láti pe èrò wá, kán lè rí owó ní ọwọ́ wọn. Wọ́n jèrè fún ara wọn, wọ́n lo ẹ̀bùn wọn láti jèrè fún ara wọn, kán lè di olówó, kán lè di ọlọ́rọ̀. Nínú owó náà láti lé tí orí olúkálukú wọn tán dáhùn lè ṣe lónìí. Ọ̀pọ̀lọpọ̀ kìí tẹ́ ṣe ṣọ́ọ̀ṣì nìkan náà lò ní ìbẹ́sì sí wọn lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ní ilé ìwé jọ, ọ̀pọ̀lọpọ̀ ní ilé iṣẹ́ jọ, lọ́tún àti ní òsì. Náà kò sì sí nǹkan mìíràn torí kí wọ́n tó da ìránṣẹ́ Ọlọ́run, tó bá jẹ́ pé lóòótọ́ Ọlọ́run pè wọ́n, kí wọ́n tó da ìránṣẹ́ Ọlọ́run yìí, kì í ṣe pé wọ́n ní kankan, kì í ṣe pé wọ́n ní owó láti ṣe gbogbo tán ṣe yẹn. Ìyẹn tó máa pé nínú iṣẹ́ ìránṣẹ́ yìí náà láti rí èrè ohun gbogbo tí wọ́n fi dídẹ̀ pé wọ́n establish ara wọn. In fact, ẹlòmíì ti establish àwọn ọmọ ìrandíran sílẹ̀ débi wípé ìrandíran ò lè tòṣì mọ́ báwọn bá tẹ̀ kú. Ṣùgbọ́n ìbéèrè níbẹ̀ pé Kristi tó fún yín ní ẹ̀bùn yìí tó tẹ́ fi dín láì, ẹ̀sà ṣé ó ní èrè lórí ohun tí ẹ̀ lo ẹ̀bùn yìí fún? Náà ṣé èrè Kristi wà? Má gbàgbé owó tí bàbá pa níbi ìgbà yẹn, ó pa nítorí wa ni o. Èmi náà ti rí ẹ̀bùn gbà, ìwọ náà ti rí ẹ̀bùn gbà. Ṣùgbọ́n ṣọ́ra ẹni tó fún wa ní ẹ̀bùn yìí, ó ń padà bọ̀ ní ọjọ́ kan gẹ́gẹ́ bí tó ìgbélé yẹn wí yẹn. Á wá pè lọ́wọ́ ẹ̀ pé arákùnrin ẹ̀bùn tí mo fún ọ̀dà èrè ẹ̀dà.
now máa gbọ́dọ̀ kì í ṣe multitude of people tó wà ṣọ́ọ̀ṣì yẹn ló máa lọ́wọ́ sí nítorí tí wọ́n bá pọ̀ tó bẹ́ẹ̀ ní ṣọ́ọ̀ṣì yẹn tí àwọn tó wà ṣọ́ọ̀ṣì yẹn wọ́n ti kú tó yẹ tí wọ́n bá born again ẹ̀sà tí wọ́n bá di ẹni tó di àtúnbí kò sí èrè Ọlọ́run níbẹ̀ ṣùgbọ́n lónìí àwọn èèyàn kó àwọn èèyàn jọ ẹlòmíì agbó kàtígírà àti gbogbo eléèrè kò gba àwọn èèyàn mọ́ ó ti tuwo palẹ̀ owó ti wà ó tuwo palẹ̀ ó ti kọ́ ńlá multi-billion kìíní kan ó ti kọ́ lábẹ́ bó ti kórí competition bẹ́ẹ̀ lẹ́fi ṣe lónìí ṣọ́ọ̀ṣì lágbájá ògbúdọ̀ ó fẹ́ ju tèmi jẹ́bi náà jẹ́lé kébì náà máa ní ilé ìjọsìn tá gba about 2 million 3 million lónìí ó dá bẹ́ẹ̀ kì í ṣe kó burú pẹ̀lú èrè níbẹ̀ pé ẹ̀bùn tó ń lò tó fi kó àwọn èèyàn jọ tó fi kó 3 million 4 million èèyàn jọ ẹ̀sẹ̀ sá má gbàgbọ́ pé ẹnìkan ló fún ọ ṣé ẹni yìí ló fi ṣé ẹni ní èrè nínú àwọn tó kójọ yìí nígbà wàá dé ìjọ míì nígbà bí wàá rí ìgbé ayé àwọn tí àwọn ọmọ ìjọ ń gbé wọ́n máa béèrè fún ọwọ́ abẹ́ pé ṣé bíbélì tí à ń kà làwọn ilé náà kà báwo ni ìgbé ayé wọn ti rí báyìí ṣùgbọ́n kó ra wọn jọ so àwọn ọmọ yìí ò ṣiṣẹ́ èrè fún Kristi ṣùgbọ́n ṣe fún ara wọn à ń sọ yìí nítorí bẹ́ẹ̀ pé kò tí ì pẹ́tù fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá wà lórí ipò yẹn ẹ̀dẹ́ kan ronú padà ẹ̀bùn tó fún wọn kì í ṣe pé láti sọ wọn di láwo àìsàn torí pé kí orúkọ yìí tí ẹ̀ ti mọ̀ bàbá yìí sí nígbà tó bá dé ẹ̀ tó mọ̀ sí o aláàánú lẹ mọ̀ sí báyìí ó dà bẹ́ẹ̀ olórí lẹ mọ̀ sí ẹ̀dá bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣe nígbà tó bá máa padà dé tó bá wá fẹ́ yẹ iṣẹ́ ẹ̀ wò nígbà tó bá máa dé tó bá béèrè ohun tó fi ẹ̀bùn yẹn ṣe tó bá ní bẹ́ẹ̀ pé ṣé lóko fi gèrè fún aláìkò sílẹ̀ fún Kristi wà tó wà mọ̀ níbẹ̀ pé nítòótọ́ òun rorò ènìyàn ni wà tó wà mọ̀ bẹ́ẹ̀ pé nítòótọ́ orúkọ tá a pé kò akíhùn gbà tá a pé kò jiyàn ṣùgbọ́n kò tí ì gbórúkọ yẹn báyìí aláàánú ṣe lè báyìí ṣùgbọ́n ní ìpadàbọ̀ ẹ̀ mo fi dá ẹ lójú ẹ̀yìn ara ẹ̀sà ẹ̀ tún wá mọ̀ bẹ́ẹ̀ pé òun rorò ènìyàn ni nítorí ojú àkorò sí gbogbo àwọn aláìwàbí Ọlọ́run ojú àkorò sí gbogbo àwọn ènìyàn ojú àkorò sí gbogbo àwọn tó ẹgbẹ́ wọn kàn lo ẹ̀bùn ẹ̀ láti sọ ara wọn di ńlá ṣùgbọ́n tí wọ́n ní èrò tí Kristi ò ní èrè ní gbogbo tó kójọ nígbà láti máa sọ orúkọ yìí so kó tó ní kó pẹ́kì fún wa ẹ̀dẹ́ ká tó ní gbọ́dà ẹ̀dẹ́ ká mọ̀ pé ẹ̀bùn tá a fún wa ká lè fi jìnnì fún ìjọba Ọlọ́run ni o àdàfà orúkọ Jésù nígbà mìíràn a tún máa pàdé bá ti máa wí ká má bàa fi àkókò wa ṣòfò ojú òní rí bí o ayọ̀ láti fi lè pàdé bàbá Násìrì ilé rẹ̀ ló kí ojú òní ká torí o Jésù bá sì lè ká tó tún lórọ̀ fún àti pàdé àbá Kristi ìjọba ògùn ìfọlọ́ lókè ọ̀run Jésù Olúwa wa àmín.